dùn nílé tiwa. Gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. A kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò oore ọ̀fẹ́ fún ìyípadà. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti ní àkókò bí èyí, láti lè jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ tèmi ni Reverend David Adésínà láti ìjọ Bethel Independent Baptist Church ní Ògo-Olúwa Local Government Area ní Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ State níbí. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní yìí. Nítorí náà ní àkókò yìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Sámúẹ́lì kejì orí ìkejìlélógún ẹsẹ̀ kìíní dé ìkeje. Màá tún wá kà láti ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n dé ìkarùndínlógójì àti ẹsẹ̀ àádọ́ta dé ìkọkànléní àádọ́ta. Ìdí tí mo ṣe fẹ́ ka àwọn ẹsẹ̀ Bíbélì tó pọ̀ báyìí ni pé orin Dáfídì òun ni mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ láti inú rẹ̀. Orin yìí ó wú mi lórí, ó mú ọkàn mi lọ́pọ̀lọpọ̀ débi wípé mo fẹ́ gbé ká wo àwọn ẹ̀kọ́ tó wà nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Inú mi dùn púpọ̀ láti jẹ́ àǹfààní, láti ní àǹfààní yìí láti bá ẹnìkọ̀ọ̀kan wa sọ̀rọ̀. Mo sì gbàdúrà wípé ọ̀rọ̀ Ọlọ́run yóò jẹ́ ìbùkún sí ayé wa, yóò sì jẹ́ ìbùkún sí ọkàn wa, yóò sì bá àìní ọkàn wa pàdé. A ò sì ní wà bákan náà mọ́ ní orúkọ Jésù Kristi. Ìwé Sámúẹ́lì kejì orí ìkejìlélógún ẹsẹ̀ ìkíní dé ìkeje. Ẹ jẹ́ kí n kà báyìí. Bíbélì Dáfídì sì sọ ọ̀rọ̀ orin yìí sí Olúwa ní ọjọ́ tí Olúwa gbà á kúrò ní ọwọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀ àti kúrò ní ọwọ́ Sọ́ọ̀lù. Ó sì wí pé, Olúwa ni àpáta mi àti odi mi àti olùgbàlà mi, Ọlọ́run àpáta mi, èmi ó gbẹ́kẹ̀lé e, asà mi àti ìwo ìgbàlà mi, ibi ìsádi gíga mi àti ibi ààbò mi, olùgbàlà mi, ìwọ ni ó ti gbà mí kúrò lọ́wọ́ agbára. Ẹsẹ̀ kẹrin wípé, èmi ó ké pe Olúwa tí ó yẹ láti máa yìn, a ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Nígbà tí ìbínú ìrora ikú yí mi káàkiri, tí ìṣàn àwọn ènìyàn búburú dẹ́rù bà mí, ọ̀já ipò òkú yí mi káàkiri, ìkẹkùn ikú àti ti ṣáájú mi. Nínú ìpọ́njú mi, èmi ké pe Olúwa, èmi sì gbé ohùn mi sókè sí Ọlọ́run mi, ó sì gbóhùn mi láti tẹ́ḿpìlì rẹ̀ wá, igbe mi sì wọ etí rẹ̀. Amen. Màá lọ sí ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n dé ìkarùndínlógójì 31 to 35. Pípé ni Olúwa ni Ọlọ́run ní ọ̀nà rẹ̀, ọ̀rọ̀ Olúwa ni a ti dánwò, òun sì ni asà fún àwọn tí ó gbẹ́kẹ̀lé. Nítorí ta ní í ṣe Ọlọ́run bí kò ṣe Olúwa, tàbí ta ní í ṣe àpáta bí kò ṣe Ọlọ́run wa. Ọlọ́run alágbára ni ó fún mi ní agbára, ó sì sọ ọ̀nà mi di títọ́. Ó ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, ó sì mú mi dúró ní ibi gíga mi.
ó kọ́ ọwọ́ mi ní ogun jíjà tó bẹ́ẹ̀ tí apá mi fa ọrùn idẹ. Amen. Ní ìparí bí mo ṣe ń fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, verse 50 sí ìkọkànléníàádọ́ta, ẹsẹ̀ àádọ́ta àti ìkọkànléníàádọ́ta. Nítorí náà èmi ó fi ọpẹ́ fún Olúwa láàrin àwọn àjèjì orílẹ̀-èdè, èmi ó sì kọrin sí orúkọ rẹ̀. Òun ni ilé ìṣọ́ agbára, ilé ìṣọ́ ìgbàlà fún àwọn ọba rẹ̀, ó sì fi àánú hàn fún ẹni àmì òróró rẹ̀, fún Dáfídì àti fún irú ọmọ rẹ̀ títí láéláé. Amen. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún àkókò yìí. Mo gbàdúrà pé kẹ́ ẹ bùkún ọkàn wa. Mo gbàdúrà pé kẹ́ ẹ bùkún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kó rí ibùgbé nínú ọkàn wa, kó sì ṣe ayé wa ní rere. Kí àwa náà rí ìbùkún gbà, káwa náà rí okun àti agbára láti inú ọ̀rọ̀ yín. Kí àwa náà lè fi ọkàn wa gbẹ́kẹ̀lé yín, ká lè sinmi lé yín, ká lè ní ìgbàlà, ká lè ní ààbò, ká lè ní ìdáǹdè kúrò lọ́wọ́ ọ̀tá gbogbo. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Nítorí tí mo béèrè ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ará, mo fẹ́ mọ bá wa sọ̀rọ̀ lórí àkórí yìí lówùúrọ̀ yìí tó sọ wípé kò sí ọlọ́run mìíràn. Kò sí ọlọ́run mìíràn. Nígbà tí mo ka ẹsẹ̀ Bíbélì yìí tí mo sì ń gbé yẹ̀wò, tí mo sì fi ń wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run mìíràn, mo kíyèsí wípé Dáfídì ló kọ ọ̀rọ̀ orin yìí. Òun nìkan kọ́ ló lè sọ ẹ̀rí tó dájú báyìí nípa Ọlọ́run. A rí àwọn ẹlòmíràn náà tí wọ́n lè sọ, tí wọ́n lè kà lẹ́sẹẹsẹ àwọn nǹkan tí Ọlọ́run ṣe nínú ayé wọn. Ọlọ́run kan yìí náà tí Dáfídì ń jẹ́rìí sí. Ọlọ́run kan yìí náà tí Dáfídì ń sọ nípa rẹ̀. Ọlọ́run kan yìí náà tí Bíbélì sọ wípé ó gba Dáfídì lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀. Bíbélì wa tún sọ ní ẹsẹ̀ kìíní pé ó gbà á lọ́wọ́ Sọ́ọ̀lù. So kìí ṣe Sọ́ọ̀lù nìkan ni ọ̀tá tí Dáfídì ní, ṣùgbọ́n Bíbélì sọ pé Ọlọ́run gba Sọ́ọ̀lù lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀, ó sì gbà á lọ́wọ́ Sọ́ọ̀lù. Ní eléyìí òun ni Dáfídì ṣe àkíyèsí àwọn ìrìn àjò tó ti rìn àti ìpamọ́ àti ààbò tí Dáfídì ti rí gbà lọ́wọ́ Ọlọ́run. Nítorí náà kò lè ṣaláì kọ lórin dídára Ọlọ́run nínú ayé rẹ̀. Mo wá ṣàkíyèsí wípé bí Ọlọ́run ṣe dára sí Dáfídì, tí Dáfídì ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí a ó wò báyìí, òun náà ni Ọlọ́run dára sí Abraham. Òun náà ni Ọlọ́run dára sí Jákọ́bù. Òun náà ni Ọlọ́run dára sí Isaac. Òun náà ni Ọlọ́run dára sí Mósè. Ọlọ́run yìí dára, ó sì ń tọ́jú àwọn ẹni tirẹ̀, pàápàá jùlọ àwọn tó bá gbẹ́kẹ̀lé. Mo ṣe àkíyèsí wípé nínú ìtàn, bí àwọn ènìyàn tilẹ̀ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ní ń bẹ, tàbí bí ó tilẹ̀ jẹ́ pé onírúurú nǹkan kan ni àwọn ènìyàn gbàgbọ́ tí wọ́n sì ń pè ní Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run kan ṣoṣo ló ń bẹ. Ìwé Kọ́ríńtì kínní orí 9 ẹsẹ̀ 5 àti 6 wípé nítorí pé bí àwọn tí à ń pè ní Ọlọ́run tilẹ̀ wà, ìbáà ṣe ní ọ̀run tàbí ní ayé, gẹ́gẹ́ bí ọ̀pọ̀ Ọlọ́run ti wà àti ọ̀pọ̀ olúwa, ṣùgbọ́n fún àwa Ọlọ́run kan ní ń bẹ, bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wá àti ẹni tí gbogbo ìwà ṣe, àti olúwa kan ṣoṣo Jésù Kristi, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀. Amen. Èmi ò mọ ohun tí ẹlòmíràn ń pè ní Ọlọ́run. Èmi ò mọ nǹkan tí ẹlòmíràn ń sìn gẹ́gẹ́ bí Ọlọ́run. Ṣùgbọ́n ní ti èmi, Ọlọ́run kan ṣoṣo ní ń bẹ. Ẹni tó dá ayé, tó dá ọ̀run,
ẹni tó dá ohun gbogbo tí ń bẹ nínú ayé, ẹni tó dá mi, ẹni tó dá ọ, ẹni tó ń ṣìkẹ́ rẹ, ẹni tó ń tọ́jú rẹ, tó ń tọ́jú mi. Ọlọ́run kan ṣoṣo níbẹ̀. So nínú ìtàn, nígbà tí mo wo àkọsílẹ̀ gbogbo àti ìtàn gbogbo, mo rí wípé Ọlọ́run kan ṣoṣo, òun ló tó bẹ́ẹ̀ tó ní gbogbo agbára láti dáàbò bo àwọn ènìyàn rẹ̀, láti pa àwọn ènìyàn rẹ̀ mọ́ àti láti gbé àwọn ènìyàn rẹ̀ níjà. Èmi ò tí ì gbọ́ nípa Ọlọ́run mìíràn tí a lè gbẹ́kẹ̀lé tó bẹ́ẹ̀ tí ó lè gbani nínú gbogbo ipò. Èmi ò ní nínú èrò mi ò mọ̀ nínú ìrírí wípé Ọlọ́run mìíràn ń bẹ tí ó lè bùkún fún àwọn ènìyàn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ bí Ọlọ́run tí à ń pè ní Jehovah, Ọlọ́run bàbá nípasẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀, Ọlọ́run tí Dáfídì gbẹ́kẹ̀lé, Ọlọ́run tí Dáfídì ń sìn, Ọlọ́run tí Dáfídì ń ròyìn rẹ̀ níbi tí a kà ní alẹ́ yìí ní àkókò yìí. So nítorí náà mo fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run kan ṣoṣo níbẹ̀. Òun ló dá ayé, òun ló dá ọ̀run, òun ló dá ohun gbogbo. Nínú àwọn ènìyàn inú Bíbélì, àwọn akọni nínú Bíbélì, ara ẹni kan tí mo fẹ́ràn, tí mo nífẹ̀ẹ́, tí mo sì máa ń wò lára wọn ni Dáfídì ṣe. Bóyá nítorí pé orúkọ mi ń jẹ́ Dáfídì, ṣùgbọ́n kìí ṣe léyìí nìkan. Mo nífẹ̀ẹ́ ìfọkànsìn Dáfídì, mo nífẹ̀ẹ́ ìrẹ̀lẹ̀ Dáfídì, mo nífẹ̀ẹ́ bí Dáfídì ṣe fẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo nífẹ̀ẹ́ bí Dáfídì ṣe ń ṣe ìdarí nígbà tó jẹ́ ọba, tó jẹ́ olùdarí. Mo fẹ́ràn ìlànà tí Dáfídì máa fi ń ṣe ìdarí. Nítorí náà Dáfídì jẹ́ ọ̀kan lára àwọn akọni inú Bíbélì tí mo fẹ́ràn. Níbí báyìí tí a kà, Dáfídì bẹ̀rẹ̀ sí ń ronú padà sẹ́yìn lórí ìrìn àjò rẹ̀ àti bí òun ṣe gbádùn Ọlọ́run àti ohun gbogbo tí Ọlọ́run ṣe fún, bí ohun tí Ọlọ́run ṣe fún Dáfídì bó ṣe pọ̀ tó. Nígbà tí mò ń kẹ́kọ̀ọ́ nínú ìgbé ayé Dáfídì, ó hàn sí mi wípé Dáfídì ò bá ti wà láàyè tí kì í bá ṣe Ọlọ́run. Mo sì gbàgbọ́ pé èmi àti ìwọ náà lónìí tí kì í bá ṣe Ọlọ́run ni, níbo ni a ò bá wà? Dáfídì, mo tó kíyèsí pé Dáfídì ò bá ti jẹ́ nǹkan kan bí kì í bá ṣe Ọlọ́run. Bákan náà ni èmi náà mo lè sọ pẹ̀lú gbogbo agbára, pẹ̀lú gbogbo ẹnu mi, pẹ̀lú gbogbo ìrírí mi pé mi ò bá ti lè jẹ́ nǹkan kan tí kì í bá ṣe Ọlọ́run. Mo ṣe àwárí wípé gbogbo ohun tí Dáfídì jẹ́, ó jẹ́ nítorí Ọlọ́run rẹ̀. So nítorí náà lákòókò yìí mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àṣàrò tí Dáfídì ṣe lórí àwọn ìṣẹ́gun tí ó ní àti bí ó ṣe ṣe àjọyọ̀ Ọlọ́run tó fún un ní ìṣẹ́gun. Inú Dáfídì dùn jọjọ nítorí pé ó ní Ọlọ́run. Níbí báyìí mo ṣe àkíyèsí pé Dáfídì fi Ọlọ́run yangàn, ó fi Ọlọ́run gbóyà pé Ọlọ́run tó ń sìn o kò sẹ́ni tó dàbí rẹ̀. Ọlọ́run tó ṣe léyìí, tó ṣe léyìí, tó ṣe léyìí fún un. Nítorí náà lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn orúkọ tí Dáfídì fi pe Ọlọ́run mọ́ ara rẹ̀. Nínú ẹsẹ̀ Bíbélì tí a kà yìí, ìwé Sámúẹ́lì kejì orí ìkejìlélógún ẹsẹ̀ kejì, ó sì wí pé Olúwa ni àpáta mi. Àkọ́kọ́ Dáfídì pe Ọlọ́run ní àpáta rẹ̀. Ní ẹsẹ̀ ìkẹta ó pè é ní ẹsẹ̀ kejì yìí náà ó pè é ní odi mi, àpáta mi, odi mi. Ẹ̀kẹta ó pè é ní olùgbàlà mi. Ní ẹsẹ̀ ìkẹta Dáfídì pe Ọlọ́run ní
Ọlọ́run àpáta mi, èmi ó gbẹ́kẹ̀lé. Àpáta ìgbàlà mi, òun ni ó tún pè é ní ẹsẹ̀ ìkẹta. Ó tún pè é ní ìwo ìgbàlà mi. Ó pè é ní ibi ìsádi mi. Ẹsẹ̀ kẹta, asà mi àti ìwo ìgbàlà mi, ibi ìsádi gíga mi àti ibi ààbò mi, olùgbàlà mi. Amen. Olùgbàlà. Bákan náà ní ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n 33, Dáfídì pe Ọlọ́run ní Ọlọ́run alágbára ni ọ́ fún mi. So nítorí náà Dáfídì pe Ọlọ́run ní àwọn orúkọ mọ́ ara rẹ̀, àwọn orúkọ wọ̀nyí mọ́ ara rẹ̀ nítorí ìrírí rẹ̀, nítorí ìbáṣepọ̀ rẹ̀, nítorí ohun tí ó ti ní ìrírí láti ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí náà ní kíákíá mo fẹ́ ká kíyèsí wípé Dáfídì kọ orin yìí láti fi Ọlọ́run hàn fún wa gẹ́gẹ́ bí ẹni tí kò ní àfiwé, tí kò sì ní àfijọ. Ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n ó sọ wípé nítorí ta ní í ṣe Ọlọ́run bí kò ṣe Olúwa, tàbí ta ní í ṣe àpáta bí kò ṣe Ọlọ́run wa. Ọlọ́run kan ṣoṣo tó gbójúlé, tó gbọ́kànlé, tó lè gbani lọ́wọ́ ọ̀tá ní ìgbà gbogbo, tí ó lè gbani lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ikú. Òun náà ni Ọlọ́run tí Dáfídì ń sọ yìí. Òun náà sì ni Ọlọ́run tí ó yẹ fún èmi àti ìwọ láti gbójúlé àti láti gbọ́kànlé. Nítorí náà, nítorí àkókò mi, mo fẹ́ ká mọ̀ wípé Ọlọ́run yìí tí ó pa Dáfídì mọ́, tí Dáfídì ń ṣe àjọyọ̀ rẹ̀, tí Dáfídì ń yìn, tí Dáfídì ń sìn, tí Dáfídì ń gbéga yìí, òun ni ìwọ àti èmi náà nílò nínú ayé wa láti jẹ́ ààbò, láti jẹ́ odi, láti jẹ́ ibi ìsádi, láti jẹ́ ìwo ìgbàlà fún wa pẹ̀lú. Nítorí náà mò ń pè ọ́ arákùnrin àtarábìnrin láti wá sọ́dọ̀ Ọlọ́run kan ṣoṣo, bàbá wa nípasẹ̀ Jésù Kristi, Ọlọ́run tó rán Jésù wá sí ayé láti gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ọ̀tá tí ó ga jù tí a ní, òun ni èṣù àti ẹ̀ṣẹ̀, èyí tó ń fi ìyà jẹ wá tó sì ń pọ́n wa lójú. Eléyìí ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbé ìgbé ayé tó wu Ọlọ́run, ni kò jẹ́ kí àwọn ènìyàn gbé ìgbé ayé tó fi ọlá Ọlọ́run hàn. Ọ̀pọ̀lọpọ̀ ni èṣù ti jẹ gàba lé lórí, ọ̀pọ̀lọpọ̀ ni èṣù ti ń dá lóró nípa ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀ṣẹ̀ ti tẹ̀ lórí ba, tí ó jẹ́ pé wọn ò lè mú ètò àti ète Ọlọ́run fún ayé wọn ṣẹ. Arákùnrin àtarábìnrin, mò ń pè ọ́ ní àkókò yìí láti wá gba Ọlọ́run kan náà, èyí tí Dáfídì gbẹ́kẹ̀lé, tí ó sì gbà á lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá rẹ̀, tó pa á mọ́ nínú gbogbo ìrìn àjò rẹ̀, tó sì mú kó ṣe àṣeyọrí lórílẹ̀ ayé, tó jẹ́ kí Dáfídì gbé ìgbé ayé tó nítumọ̀. Arákùnrin àtarábìnrin, jẹ́ kí n bi ọ́ léèrè, ǹjẹ́ o ní ìrètí láti wà pẹ̀lú Ọlọ́run títí láéláé? Ǹjẹ́ o ní ìrètí wípé nígbà tó bá kúrò nínú ayé yìí ó wà lọ́dọ̀ Ọlọ́run? Ǹjẹ́ ìrètí ń bẹ fún ọ wípé o ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run? Ǹjẹ́ o ti ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run? Ǹjẹ́ o dá Ọlọ́run tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí mọ̀? Ǹjẹ́ o ti ní ìbápàdé pẹ̀lú rẹ̀? Ǹjẹ́ o ti fìgbà kan gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà rẹ? Ará, tó o bá tí ì ṣe bẹ́ẹ̀, gbèsè ẹ̀ṣẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ, ọ̀tá rẹ sì ni ẹ̀ṣẹ̀, torí pé ẹ̀ṣẹ̀ ò ní jẹ́ kó o ṣe rere. Èṣù kò ní jẹ́ kó o lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀, tó ṣẹ́gun èṣù, tó ṣẹ́gun ikú, òun ni Jésù Kristi. Tó o bá wá sọ́dọ̀ rẹ̀ lónìí, yóò gbà ọ́, nítorí pé nítorí rẹ̀ ló ṣe kú. Bẹ́ẹ̀ sọ pé nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé,
ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Bíbélì sọ pé nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sáyé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. Ará, níbikíbi tó bá wà lákòókò yìí tó ń ti ń gbọ́ ohùn mi tó sì ń wò mí, mo fẹ́ bẹ̀ ọ́ lẹ́bẹ̀ kan. Jésù fẹ́ràn rẹ. Mo fẹ́ kó mọ eléyìí wípé Ọlọ́run kan náà tó tọ́jú Dáfídì, tó pa Dáfídì mọ́, tó fún Dáfídì ní ìgbé ayé tó dára, ó ń fẹ́ gba ìwọ náà. Ó fẹ́ gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ń jẹ gàba lé ọ lórí. Ó fẹ́ gbà ọ́ lọ́wọ́ èṣù tó ń halẹ̀ mọ́ ọ. Ó fẹ́ gbà ọ́ nínú ìdààmú ayé. Ó fẹ́ pa ọ́ mọ́, ó fẹ́ fún ọ ní ààbò tó dájú, nítorí pé nínú rẹ̀ ni ààbò tó dájú wà. Òun ló ṣẹ́gun ayé, òun ló ṣẹ́gun èṣù, òun ló ṣẹ́gun ẹ̀ṣẹ̀. Ó sì fẹ́ fún ọ ní ìṣẹ́gun náà. Ó ti ṣẹ́gun rẹ̀ fún ọ, ṣùgbọ́n o nílò láti wá sọ́dọ̀ rẹ̀ láti gba ìṣẹ́gun yìí. Jẹ́ kí n sọ fún ọ wípé nítorí rẹ òun ni Jésù fi jìyà. Ó jìyà nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Bíbélì sọ nínú ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 22. Ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 22. Hebrews chapter 9 verse 22. Bíbélì wípé ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì. Ará, láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì fún ẹ̀ṣẹ̀. Jésù Olúwa sì ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí rẹ̀. Apá a kàn mọ́ igi àgbélébù, a fi ọ̀kọ̀ gún un lẹ́gbẹ̀ẹ́ nítorí ìgbàlà ọkàn rẹ, nítorí gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, òun ni Jésù fi kú. Nítorí náà arákùnrin, arábìnrin, níbi gbogbo tó wà tó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, Jésù fẹ́ràn rẹ. Jésù jìyà nítorí ẹ̀ṣẹ̀ rẹ. Jésù fẹ́ kó wá sọ́dọ̀ òun. Ó fẹ́ gbà ọ́. Ó fẹ́ fún ọ ní ẹ̀bùn ọ̀fẹ́ kan tí í ṣe ìyè àìnípẹ̀kun, kó má bàa ṣègbé, kó o lè bá a wà pẹ̀lú rẹ̀ títí láéláé. Jésù fẹ́ ọ, ọ̀rẹ́, wá sọ́dọ̀ rẹ̀ lónìí. Òun ló lè dáàbò bò ọ́, òun ló lè pa ọ́ mọ́, òun ló lè gbà ọ́, òun ló lè jẹ́ kó o gbé ìgbé ayé tó nítumọ̀. Ẹ ṣé púpọ̀ tí ẹ tẹ́tí sí ètò wa ní ọjọ́ òní. Mo fẹ́ gbàgbọ́ pé ètò yìí ti jẹ́ orísun ìbùkún fún ẹnìkọ̀ọ̀kan. Mo fẹ́ gbà yín níyànjú pé kí ẹ kà sí àǹfààní láti yọjú sí ọ̀kan nínú àwọn ìjọ Ọlọ́run wa èyí tí a ti tẹ orúkọ wọn sí orí afẹ́fẹ́ ní àkókò tàbí òmíràn lórí ètò yìí lónìí, ní Mọ́níyà ni o, tàbí ní Ìlúpéjú ní Bódìjà, tàbí ní Ìjókòdó, tàbí ní Ìwó Road, tàbí ní Ọlọ́run Dáàbá. Yóò jẹ́ orísun, tàbí ní Bódìjà pẹ̀lú. Gbogbo àwọn ibi wọ̀nyí yóò jẹ́ orísun ìbùkún fún yín. Tó bá sì jẹ́ pé ní ìlú mìíràn ni bí Ògbómọ̀ṣọ́, tàbí ní ìlú Èkó, tàbí ní ibikíbi tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa wa, mo fẹ́ kí ẹ pè wá lórí 070 38 08 56 52 070 38 06 56 52 070 87 68 21 22 070 87 68 21 22 070 55 30 74 92. Èyí tí mo pè ká yìí ó ní WhatsApp nọ́mbà wa. Gbogbo àwọn nọ́mbà wọ̀nyí ni wọ́n ti fi sí ojú móhùnmáwòrán wa. Ṣùgbọ́n kí n tó lọ, mo fẹ́ pè ọ́ níjà kan. Ṣé o ti gba Jésù? Jésù fẹ́ràn rẹ o bàbá mi. Jésù fẹ́ràn rẹ o màmá mi. Èmi àti ẹ̀ṣẹ̀ sọ wá di ọ̀tá Ọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ yìí sì ní oró, ó ní èrè náà sì ní ikú ní ọ̀run àpáàdì. Pé Jésù sọ́kàn rẹ lónìí. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ṣáà ké pe orúkọ Olúwa là ó gbàlà. Ó di ọmọ Ọlọ́run, ó ní ìdánilójú ọ̀run. Ìpè ìgbàgbọ́ ni. Tó bá ti pe Jésù sínú ọkàn rẹ, yóò fún ọ ní ìyè àìnípẹ̀kun. Ó sì bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì nìyí. Ẹ ṣé tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa wà pẹ̀lú yín. Ó dàbọ̀. Nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni
Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.